ní báyìí wọ́n ti yan àwọn ìgbìmọ̀ tuntun fún ẹgbẹ́ yẹn. Àwọn ọmọ ìgbìmọ̀ tuntun tí Afẹ́nifẹ́re ṣẹ̀ṣẹ̀ yàn àwọn ni olóyè ẹni tí í ṣe akọ̀wé oní ọ̀gbẹ́ni Àjàyí, olóyè Reuben Fásọ̀rántì oní alága, olóyè Ayọ̀ Adébánjọ wọ́n wà lára ìgbìmọ̀, Olúfálàì wọ́n wà lára ìgbìmọ̀, sẹ́nitọ́ C.O. Adébáyọ̀ ọmọ ìgbìmọ̀ ni wọ́n, Fẹ́mi Òkúnròmú ọmọ ìgbìmọ̀ ni wọ́n, Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. A tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọ̀rọ̀ tó bá ń lọ, ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Áfíríkà, káàkiri àgbáyé, òun náà ni àwọn mú wá fún yín gẹ́gẹ́ bí ìròyìn tá a sì máa ń mú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wá léyìí tí a yànnàná rẹ̀ dáadáa tí a sì jọ gbé yẹ̀wò àti àwọn nǹkan ọ̀rọ̀ ìwòye ìrísí tí àwọn èèyàn bá ń sọ nípa irú ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Lénìí kí la wá mú wá? Kí ni a fẹ́ pẹ̀kẹ́ lò? Kí la fẹ́ kẹ́ bá wa dá sí? Kí ni nǹkan tí àwọn èèyàn ń sọ nípa nǹkan tí a mú wá? Ohun tá a mú wá òun náà ni ọ̀rọ̀ tó jáde lánàá, ìròyìn tó jáde lánàá wípé àwọn adarí ẹgbẹ́ Afẹ́nifẹ́re, ẹgbẹ́ ọmọ Yorùbá, wípé wọ́n tú àwọn ìgbìmọ̀ wọn ká, àwọn adarí ẹgbẹ́ náà pé wọ́n tú wọn ká, wọ́n yọ àwọn kan kúrò, wọ́n sì yan àwọn adarí ìgbìmọ̀ míì. Àwọn wo ni wọ́n yọ kúrò? Àwọn wo ni wọ́n yàn sípò padà? Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá mọ ohun tí ẹgbẹ́ yẹn wà fún, ìyẹn ẹgbẹ́ Afẹ́nifẹ́re nílẹ̀ Yorùbá. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re nílẹ̀ Yorùbá ó ní ẹgbẹ́ tí ó kó àwọn àgbààgbà, àwọn ọmọ Yorùbá sínú, tí ọ̀rọ̀ Yorùbá tí wọ́n ní ó jẹ àwọn lógún, tí ìdàgbàsókè ìran, ẹ̀yà, orílẹ̀, ìlú, èdè, àṣà àti ìṣe Yorùbá tó jẹ lógún. Ó ní wọ́n kóra wọn jọ nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re yẹn, tí wọ́n sì ń wá ìdàgbàsókè, ìlọsíwájú, àlàáfíà àti ìṣọ̀kan ìran ọmọ Yorùbá ní gbogbo ibi. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re léyìí tí bàbá Ayọ̀ Adébánjọ tí wọ́n jẹ́ adarí nínú ẹgbẹ́ náà tí wọ́n dì mọ́. Ṣáájú bàbá Adébánjọ, Ayọ̀ Adébánjọ, àwọn ni olórí ẹgbẹ́ yẹn kó tó di pé ìpàdé tí wọ́n máa ń ṣe ní ẹ̀ẹ̀kan lóṣù, ìpàdé ẹgbẹ́ náà tí wọ́n máa ń ṣe lẹ́ẹ̀kan lóṣù kó tó di pé ó wáyé ní ọjọ́ 24 oṣù kínní ọdún 2024. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n wọ́gi lé ipò adelé, adarí àti igbákejì rẹ̀. Nínú ìpàdé yẹn òun ni wọ́n ti wọ́gi lé ipò adelé, adarí àti igbákejì rẹ̀ tí olóyè Ayọ̀ Adébánjọ àti ọba Ọládípọ̀ Ọláìtàn tí wọ́n dì mú nínú ẹgbẹ́ náà. Lẹ́yìn ìpàdé lóṣooṣù tó wáyé nílùú Àkúrẹ́ ní ilé adarí ẹgbẹ́ ọ̀hún, olóyè Reuben Fásọ̀rántì ni Afẹ́nifẹ́re ti ṣàlàyé pé ìgbésẹ̀ náà ó ṣe kókó láti dènà ìpínyà àti dídá igun ẹgbẹ́ mìíràn sílẹ̀, torí pé ṣáájú kó tó di pé gbà ìpàdé yẹn wáyé ní ọjọ́ Wednesday, ọjọ́ 24 oṣù kínní ọdún 2024, ó ní oríṣiríṣi awuyewuye ìkùnsínú ló ti ń wáyé nínú ẹgbẹ́ náà
pé àwọn kan fẹ́ ya kúrò nínú ẹgbẹ́ yẹn, pé àwọn kan fẹ́ dá igun tiwọn sílẹ̀. So àwọn ní kọ́ bá sí faction tàbí bóyá gúrùpù kan tàbí kan, pé ẹgbẹ́ yẹn náà pé wọ́n dà pé ẹgbẹ́ yẹn ó dà sí méjì, pé ni wọ́n fi ṣe ìgbésẹ̀ tí wọ́n ṣe yẹn láti rí i pé kẹgbẹ́ yẹn kó sì máa lọ ní ìṣọ̀kan bó ṣe wà tẹ́lẹ̀. Ṣùgbọ́n ní báyìí wọ́n ti yan àwọn ìgbìmọ̀ tuntun fún ẹgbẹ́ yẹn. Àwọn ọmọ ìgbìmọ̀ tuntun tí Afẹ́nifẹ́re ṣẹ̀ṣẹ̀ yàn, àwọn ni olóyè ẹni tí í ṣe akọ̀wé oní ọ̀gbẹ́ni Àjàyí, olóyè Reuben Fásọ̀rántì oní alága, olóyè Ayọ̀ Adébánjọ wọ́n wà lára ìgbìmọ̀, Olúfàlàì wọ́n wà lára ìgbìmọ̀, sẹ́nitọ́ C.O. Adébáyọ̀ ọmọ ìgbìmọ̀ ni wọ́n, Fẹ́mi Òkúnròmú ọmọ ìgbìmọ̀ ni wọ́n, Báṣọ̀run Sẹ̀ǹdé Arúgbọ̀fà ọmọ ìgbìmọ̀ ni wọ́n, sẹ́nitọ́ Kòfó Bọ́knà Akérèlé ọmọ ìgbìmọ̀ ni wọ́n, Bishop Ayọ̀ Ládìgbòlù ọmọ ìgbìmọ̀ ni wọ́n, ajagunfẹ̀yìntì Àlàní Akínrìndé ọmọ ìgbìmọ̀ ni wọ́n, ajagunfẹ̀yìntì Olúbájọwà ọmọ ìgbìmọ̀ ni wọ́n, ọ̀jọ̀gbọ́n Bọ́lájí Akínyẹmí ọmọ ìgbìmọ̀ ni wọ́n, ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ọmọ ìgbìmọ̀ ni wọ́n, ọ̀túnba S.A. ìyẹn Samuel Ìbíkúnlé ọmọ ìgbìmọ̀ ni wọ́n, olóyè Fẹ́mi Àlùkò ọmọ ìgbìmọ̀ ni wọ́n, ọmọọba Alóńgẹ́ ara àwọn ọmọ ìgbìmọ̀ náà ni, dókítà Yọ̀mí Fìní ọmọọba Olùsì àti ọ̀nàrẹ́bù Kórèdé Dúyì, ọ̀jọ̀gbọ́n Rọ́pò Ṣekóní, ọ̀nàrẹ́bù Lékan Àlàbí, dókítà Kúnlé Ọlájídé, gbogbo wọn náà ni a ti kà fún yín nìyẹn. Kí wàá ní àwọn èèyàn sọ lórí ìgbésẹ̀ eléyìí tí ó wáyé yìí? Ohun táwọn èèyàn sọ, oríṣiríṣi ọ̀rọ̀ òun náà làwọn èèyàn sọ, èrò àwọn èèyàn kò sì papọ̀, oníkálukú kàn sọ ìwòye àti èrò tiwọn lórí ìṣẹ̀lẹ̀ yẹn ni. Ajígbọ́tọ̀sọ́ Rọ̀sídàt àwọn ní Ajígbọ́tọ̀sọ́ Rọ̀sídàt ní asínkú ẹ̀tàkú ìkàndùn ní kí ló ṣubú lu òun irúkirú ọbẹ̀ wọ. Ọlákúnlé Anthony Àjídé àwọn ní pa Ayọ̀ Adébánjọ is the true Yorùbá leader. Kẹ́hìndé Abíọ́dún Òkè àwọn ní àkùkọ mọ ìwúlò àkùkù mọ ìwúlò ẹgbẹ́ ọ̀hún gan fún wa, ṣe bí owó lẹ fi wá kójọ àbí kí ni pàtàkì yín fún ọmọ Yorùbá. Bukola Samuel àwọn ní all of them should get it right. Lara Yusuf àwọn ní Jagabandit cannot rule the world. Atọ́batẹ́lẹ̀ Adétọ̀nà àwọn ní ìdí pàtàkì wo ni wọ́n fẹ́ ṣe àbí kí ni wọ́n fi gbé ipò yẹn kalẹ̀ gan. Ẹ̀sán Gbẹ̀dọ̀ Ìlóbè àwọn ní ìlara nìyẹn o, Afẹ́nifẹ́re bàbá Fásọ̀rántì nìyẹn, ìjẹkújẹ ò jẹ́ kí bàbá Fásọ̀rántì àti àwọn mẹ́wàá rẹ̀ sọ òótọ́ mọ́. Peter Abraham àwọn ní the Pan-Yoruba group has allowed APC to fingers them and they have lost integrity in Yoruba race. God bless Yoruba. Babatọ́pẹ́ Àìná àwọn ní àwọn àgbààgbà can any association stand without a deputy? More so, Fásọ̀rántì has resigned as the leader due to old age some years back. What does he want again? Northern Elder Forum (ONC) are enjoying the support of their citizenry only in Yoruba land that has turned to a laughing stock. Afẹ́nifẹ́re get his constitution. Olúkáyọ̀dé Joseph àwọn ní kí ni ìwúlò yín nílẹ̀ Yorùbá? Èrè wo ni Yorùbá jẹ lára gbogbo yín? Ṣe bí ẹ̀yin lè sú Yorùbá, ẹ̀yin lẹ sún Yorùbá débi tí a dé lónìí. Tó bá yá ìtàn sọra ẹ̀, ọba ilẹ̀ Yorùbá mélòó
lẹ fi jẹ olóṣèlú ní gbogbo yín. Adétúnjí Fatai àwọn ní ta ni kò mọ̀ pé APC ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re, ibi tí ẹ bá wa dé ni a wà yìí o, ẹ̀yin oníjẹkújẹ àgbàlagbà. Má lọ mọ́ Olúkúnlé Yàràdùà àwọn ní wàhálà tiwọn nìyẹn o, kí ló kàn wá. Jimoh Lasisi, think wisely, don't allow the politicians to separate you people, don't turn yourself to be a laughing stick to the other race. Ọláoyè Akínsànyà, ẹ̀yin bàbá wa ẹ jọ̀wọ́ ẹ má ṣe mistake tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re máa fi bàjẹ́ o. Kí ni ẹ̀ṣẹ̀ bàbá Adébánjọ? Ṣé torí kó tẹ̀lé Tinubu? Ẹ kì í ṣe olóṣèlú o, torí náà ẹ ronú sí ọ̀rọ̀ mi yìí. Òtítọ́ ọ̀rọ̀ ni bàbá Adébánjọ sọ. Tí ẹ bá yọ bàbá yẹn nípò, bí ìgbà tí ẹ fẹ́ ba iṣẹ́ dáadáa tí àwọn aṣáájú Afẹ́nifẹ́re tó ṣe sílẹ̀ ni o. Kò sí nǹkan tí Yorùbá fẹ́ fi ọ̀tẹ̀ ṣe ní àsìkò yìí. Ọláoyè Akínsànyà àwọn ni wọ́n sọ yẹn. Olúṣẹ́gun Olúnlá Akínyọdé àwọn ní ire wo ni wọ́n fẹ́ ará ìlú fún. Ìyanu Olúwa Jerry Ọláwù ni àwọn ní problem tí wọ́n nìyẹn. Ìyáàfin Bello àwọn ní kí ló kan aráàlú nípa yíyọ Adébánjọ nípò, ebi ń pa ará ìlú jọ̀ọ́, aláìmọ̀ tó kàn ní gbogbo wọn. Ẹnìkan ní Adéwálé lómi tútù àwọn ní Yorùbá ẹ ronú o. Oríṣiríṣi ọ̀rọ̀ náà ni àwọn èèyàn ń sọ gẹ́gẹ́ bí èrò àti ìwòye tiwọn lórí ìgbésẹ̀ tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re lórí ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn. Ẹ̀yin gẹ́gẹ́ bí olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa, tí ẹ̀yin náà sì mọ bí nǹkan ṣe ń lọ. Kí ni èrò tiyín? Kí ni ìwòye tiyín lórí ìgbésẹ̀ tí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re lórí ìgbésẹ̀ tí wọ́n gbé yìí, bí wọ́n ṣe yọ bàbá kúrò gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re? Ẹ jẹ́ ká mọ ìwòye tiyín, ẹ jẹ́ ká mọ ojú tẹ́yin fi wò ó, torí pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá náà là ń sọ. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá òun náà là ń sọ. Ó kàn wá, ó kàn gbogbo wa. Bẹ́ẹ̀ ni, torí pé tá a bá fọwọ́ lẹ́rán tí a bá dákẹ́, àwa náà ni kíní ọ̀hún yóò fi àbọ̀ lé lórí. Ìdí nìyẹn tá a gbọ́dọ̀ wòran, tá a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lásìkò yìí. Ẹ fi èrò tiyín àti ìwòye tiyín ẹ fi ránṣẹ́ sí wa láàyè comment ní ìsàlẹ̀ fídíò yìí, kájọ kà á, kájọ gbé yẹ̀wò. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa níkànnì wa Otasansan rédíò TV Yorùbá.